alhamdulillahi yo amudalillahi alhamdulillahi shukuralillahi lọ́yìn ṣakaritum lọ́ṣùdánokun wọ̀ lọ́yìn kọfaritum ilé alábìlà ṣẹ́dí. Pàṣẹ ọpẹ́ èmi ń dúpẹ́ fọ́lọ́run èmi ń dúpẹ́ ọba tó fún mi lọ́jọ́ òní rí. Alábí bí ọba fún mi rí kí ni wọ́n dá náà o ọ̀bí ta ló fẹ́ pọ̀ lọ́rùn lẹ́jọ́. Pàṣẹ ọpẹ́ èmi ń dúpẹ́ fọ́lọ́run èmi ń dúpẹ́ ọba tó fún wa lọ́jọ́ òní rí. Alábí bí ọba fún wa rí kí ló dá náà o ọ̀bí ta ló fẹ́ pọ̀ lọ́rùn lẹ́jọ́. Àkọ́kọ́ ọpẹ́ mi ni pé mo dò ní láyé. Pàṣọ àkọ́kọ́ ọpẹ́ rẹ ni pé o dò ní láyé. Ó sì wà bí aláìsí tiẹ̀ tọ́pẹ́. Aṣọ òyà mọ́ ẹ lára irun rẹ̀ ò ta kókó. Bébí ayé máa wá sọ wípé wèrè Túndé. Èmi ti rẹ́ nìkan tó pé irun ò fàyè gbọ́. Tí ó sì dúró báwọn kí irun ọ̀hún láyé. Mo tún rẹ́ nìyàn kan tó fọ aṣọ ẹ̀ tó sì sá. Aṣọ yìí ò sì gbẹ níṣojú ẹ̀ tó fi kú. Kí ló wá ṣe é Pàṣọ tó lò ní sọpẹ́? Ìwọ ń jẹun wọn tán bẹ́ẹ̀ ni kò pa ọ lórí. Àwọn tó ń lo kátẹ́tà rọ́bà kí wọ́n tó tò. Ṣé báwọn ló lè ṣàlàyé fáwọn tó ń tò ní rọrùn wípé ọpẹ́ ló Àlàbí ọpẹ́ èmi ń dúpẹ́ fọ́lọ́run. Ọba tó fún mi lọ́jọ́ òní rí. Bí ò bá fún mi rí kí ni wọ́n dá àná o àbí ta ló fẹ́ pọ̀ lọ́rùn lẹ́jọ́. Ẹ wá ní pátápátá. Pàṣẹ Ọbàtálá ló kù sọ èdè ńlá. Àlàbí Ọbàtálá ló kù sọ èdè ńlá. Àwọn lámúkálá kan wà ń lò lára. Àlàbí wọn ńlá kàkà láti ìwádìí ọ̀la tó la. Láláìdẹ̀mọ̀ orí ọlọ́lá ló gbé wáyé. Ìdí eléyìí ni wọ́n ṣe ìwádìí ìdí ogun. Àlàbí wọ́n ṣoògùn nítorí pé ọ̀rọ̀ rẹ̀ ń gún. Tán bá fi gún jogun tán sì tún làágùn. Ká máa fọ̀rọ̀ gùn gbogbo wọn ló jẹ́ mógún. Ọba tó dáyé kó má ṣe já Àlàbí ó tẹ́. Ọba tó dọ̀run kó má ṣe já Àlàbí ó tẹ́. Kódà báwọn lọ̀tẹ̀ bá wá ń sọ pé kó tẹ́. Tọ́tún fẹnu ẹ̀tẹ́ sọ̀rọ̀ ẹ̀tẹ́ ń bẹ́lẹ́. Àtẹ̀rẹ̀rẹ̀ káyé dákun bá wa tẹ̀ wọ́n rì. Ya Rabbi wọlá ìtẹ̀rẹ̀ mímọ́. Torí pé Pàṣọjọ́ yẹn màrè tó ń sọ wípé ó ń kọ́ pẹ̀lú ọ̀yẹ̀ wọ́n lè ò bá wọn bá ti yó. Òkèlè rẹ̀ ń bọ̀ wúwo. Pàṣọjọ́ yẹn màrè tó ń sọ wípé ó ń kọ́ pẹ̀lú ọ̀yẹ̀ wọ́n lè ò bá wọn bá ti yó. Òkèlè rẹ̀ ń bọ̀ wúwo. Àlàbí bọ́láhùn bá ti gbé ya ẹ̀dá. Ilé Olúwa ẹ̀ tún bínú sí. Àní bọ́láhùn bá ti gbé ya ẹ̀dá. Ilé Olúwa ẹ̀ tún bínú sí. Fíbílà kan balẹ̀ sátìrámọ́nì. Bóde nígbẹ̀yìn jẹ́ ìrọ́pẹ́dá. Bọ́láhùn bá ti gbé ya òkú mọ́ Ilé Olúwa ẹ̀ tún bínú sí. Fíbílà kan balẹ̀ sátìrámọ́nì. Bóde nígbẹ̀yìn ìrọ́pẹ́dá. Abdulkadir ló ń ṣeré èrè àṣàlátì. Àwa dúpẹ́ fún Elédùmarè ọba tó mú wa rọ́jò ìní la dúpẹ́ fún. Àlàbí Adé Pasuma báwo lẹ́.
tiẹ̀ yí bẹ́ẹ̀ mọ́. Ṣayọ̀ Alálàbí la tó gbójúlé ẹni rere ní í ṣe. Àlàbí Adé la tó gbójúlé ẹni rere ní í ṣe. Pàṣẹ dára nílé ó dára níta. Pàṣẹ dára nílé ó dára níta. Ó dùn múrelé àná láti lọ dúpẹ́. Ó dùn múrelé àná láti lọ. Abdulkabiru ló ń ṣeré jẹ́ èrè àṣàlátì. Aláwọ̀ kọ̀dàrú wà násìmú sábàbù. Bọ́lọ́run bá kọ́ kàdàrà ènìyàn ló ṣe sábàbí rẹ̀ o. Hello, ladies and gentlemen. Ladies and gentlemen. Hello, ladies and gentlemen. Hello, ladies and gentlemen. Hello, ladies and gentlemen. Hello, ladies and Ìwọ́lọ́wọ́ ló sọ̀rọ̀ ọ̀tẹ́ everybody ìfẹ́ tẹ́tí gbọ́. Alábí máa ní sọ̀rọ̀ ọ̀tẹ́ everybody ìfẹ́ lùsì o. Èmi làkọrin màmá kọ́ ti ìṣẹ́wó pérébì lóde àá. Ẹnìdí máa jó ẹni kóso yìí sì gan torí kò gba kólékólé o. Hello ladies and gentlemen. 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 hello, ladies and gentlemen. Onídéédé o ṣàwòrán lòdì ọ̀ṣun mi ẹ̀yìn pàkọ́ lọ́dọ̀dọ̀ àwa dùnkọ́ odò tó lọ aláta bàtà ìlédè wa lóde lédè lédè wa odò wa. Olódìdéédé o ọ̀ṣunjì ẹ̀yìn pàkọ́ rẹ̀ lódòdò èrè àwa dùnkọ́ odò tó lọ. Àlàbí ibà sí o. Àlàbí. Ibà sí o. Bàbá akátó lábàkà ló gbọ́ Pasuma ló kí kádẹ máa gbórí tó dáa bí mo bá ṣeré ní ọ̀pọ̀ èèyàn máa ń jó. Olólùfẹ́ mi o. Tí mo bá ṣeré ní ọ̀pọ̀ èèyàn ló máa ń jó sá. Olólùfẹ́ mi o. Bí mo
jẹ́ ìfọ̀rí àsìkò bá ń bí ọjà o náà yẹ àwọn tèmi. bí mo jẹ́ ìfọ̀rí àsìkò bá ń bí ọjà àwọn tèmi o. bọ́lá tí mo dùn ti pẹ́ lọ́ba kan èèmọ̀ lọ ọlọ́run àti wọ́n sì látọ̀ o. èmi alábí ìmọ̀lẹ̀ bàrà sókúnú ìjọba àpapọ̀ sẹ́mọ̀rìn èdè federal government wo sẹ́ẹ̀mọ̀ ìjì ìmọ̀ra o. ìjọba àpapọ̀ gbogbo mi sì kéré kì í ṣe ti fújì nìkan mọ́ ìjọba àpapọ̀ gbogbo mi sì kàlẹ̀ bí ọ. tó bá ẹ̀jọ̀ àwọn ẹ̀yà ànàmì àlàbí ẹ̀. gbogbo ọgbà ni màmá ń sọ ọ̀sẹ̀ bọ́yìí.